Wow, this is really great to ẹ̀yin èèyàn. Actor Yomi Fabiyi pay visit sí Pastor Agbala Gabriel ní church ẹ̀ láti show appreciation fún gbogbo àwọn iṣẹ́ ìtọrẹ àánú lóríṣiríṣi tí Pastor Gabriel ti ń ṣe fáwọn èèyàn láì dẹ̀ wo ẹ̀sìn tí ẹnikẹ́ni wọn ń ṣe kó tó di pé ó máa ràn wọ́n lọ́wọ́. Ẹ̀yin èèyàn, this is really so emotional for me nítorí pẹ̀lú gbogbo saga Muyideen charger pẹ̀lú bí Muyideen charger ṣe fi ibi san oore fún Pastor Agbala Gabriel síbẹ̀ àwọn èèyàn sì appreciate iṣẹ́ tó ń ṣe fáwọn èèyàn, iṣẹ́ ìtọrẹ àánú lóríṣiríṣi tó ń ṣe fáwọn èèyàn. Wọ́n ní téèyàn bá ṣàtìmọ̀ pé iṣẹ́ tó ń gbé dání iṣẹ́ dáadáa ni kó tẹpá mọ́ o, kó tẹpá mọ́. This is an example wípé àwọn èèyàn ń wo Pastor Gabriel wọ́n dẹ̀ mọ̀ pé this man is for humanity. He's doing everything in his power to empower people and most importantly láti help àwọn tó wà very vulnerable ní society wa. Àwọn iṣẹ́ tó yẹ kí ìjọba wa gan máa ṣe ó ní Pastor Agbala Gabriel dojú kọ tí wọ́n ń ṣe fáwọn èèyàn, àwọn iṣẹ́ ìrànlọ́wọ́ lóríṣiríṣi tá la fẹ́ kà mélòó láti ẹ̀ fẹ́ kà ń bẹ̀, ṣáwọn tó ṣe wípé wọ́n ti pasẹ̀ pastor dìde ni àbí àwọn tó ṣe pé wọ́n ti ipasẹ̀ Pastor Agbala Gabriel gan di onílé lórí àbí àwọn tó ṣe pé àìsàn tí wọ́n ti wò pé àwọn ò lè rí ìrànlọ́wọ́ fún tí pastor dẹ̀ ti gbowó fún lórí platform wọn láti ṣe operation fún wọn lóríṣiríṣi àlè ká tán tabaníkà máa ká láti ní dọ̀la. Ẹ̀yin èèyàn, ó jẹ́ kí this visit tí actor Yomi Fabiyi pay Pastor Agbala Gabriel ó jẹ́ kó wà so emotional for me because this is an example wípé àwọn ẹgbẹ́ òṣèré tíátà Yorùbá kọ̀ọ̀kan wọ́n notice nǹkan tí Pastor Agbala Gabriel ń ṣe fún some of their members. Ẹ jẹ́ ká gbọ́ díẹ̀ nínú nǹkan tí àwọn méjèèjì jọjọ discuss nígbà tí actor Yomi Fabiyi pay visit yìí. Kẹ́rìndé má bá mi fò opinion yín nípa iná sí comment o. Ẹ kí àwọn èèyàn nílé kí ìwòjú sí owó wa mo fẹ́ fi àsìkò tí ẹ̀kọ́ dúpẹ́ lọ gbogbo àwọn tí Ọlọ́run kádàrá tí torí orí ọ̀fẹ́ náà wọ́n lọ́ta torí tí ẹ bá wálé ayé tó bá ní orí ọ̀fẹ́ àti lè máa lọ́wọ́ sí nǹkan tó mọ̀ pé nǹkan Ọlọ́run kí là ń pè ní nǹkan Ọlọ́run òní pé abárí humanity orí ẹni tèmi lọ èmi parọ́ and what I see in your ministry is humanity. The answer of humanity is the greatest religion. And you know when gbogbo nǹkan tẹ̀ ń ṣe yẹ ẹ̀ tí ẹ̀ wò ẹ̀sìn wọlé ní ìdíje. So like you take time not to study. Wow. So you didn't start with ṣé Muslim ní inú àgbẹ̀rẹ̀ ṣé àgbẹ̀ṣàlẹ̀ àgbẹ̀rẹ̀ ṣé no, you didn't start with that. You choose to like Ọlọ́run fi mí sílẹ̀ because ní ẹ̀rẹ́ parọ́ fún Amẹ́ríkà London táwọn ẹni gbogbo mo ní ìwọ̀n ní ṣọ́ọ̀ṣì tó wà wọn ò gbọ́ lọ́run gbọ́ tó wa wọn ò sẹ́ lọ́run tó wa lẹ́gbẹ̀ẹ́ náà ni wọn bọ́ ṣe ń lọ tí ò sí gbogbo nǹkan kò ń ṣe nǹkan méjì wọ́n ṣe pé wọ́n fi sin Ọlọ́run ohun tẹ́yìn ṣe lọ́wọ́ tó jẹ́ pé ìdí fi dá nímọ̀ òun ni wọ́n fi ṣáájú ẹ̀sìn humanity. Today, because we rọrùn láti pray, this is a combatant. Máa sọ fún ọba àwọn tó kí ẹ̀ láti lẹ́sẹ̀. Òun ṣe sálárì tí sójà ń gbà lọ́lọ́pàá ń gbà. Òun ni ó ṣùwọ̀n tó fi lọ́mọ fi ẹ̀mí wọ́n lẹ̀ láti máa dáàbò wá. Ìfẹ́ ìlú àti ìfẹ́ àwọn aláàbò ìgbé dáa wá ṣe. Ta ló fẹ́ ṣe? Ṣára Ghana. Àbára Japan ló máa dáàbò bò àwọn. Ó ti ẹ̀ kú àwọn èyí sówó náà tẹ̀ máa dá lọ wá ti di látàárọ̀. Tábà ní wọn lọ yín lálẹ́ wọn lọ lé nìyẹn. So dá lọ. Ìjọba wo orú ìyọ̀ yẹn? Wọ́n wá di pé wọ́n wá ń sọ̀rọ̀ sálárì. Wọ́n wá ní nítorí sálárì yẹn lójú fún àwọn ṣe dúró. So basically the essence of life is tí wò bá lè ṣe. Tó bá rẹ̀ tó fi rẹ̀ sílẹ̀ tó dàbí lóògì ẹ ṣe vessel rẹ̀ ẹgbẹ́ ni ọ̀dà lẹ́nu coordinate for you. They are both on the same ship. Ẹjọ́ ń jẹ́ iṣẹ́ Ọlọ́run ní your both answering the call of humanity. So I am deeply grateful. And
Thank you, sir. Nígbà tí mo wá wo gbogbo nǹkan tó wọ́n ń ṣẹlẹ̀, mo wá wọ ẹ̀ pé nígbà tí nǹkan wá di kó wá ń wọ́n gbọ̀ngàn. Ebi tẹ́tí ebi gidi. Wá view what you have been doing. Bí àwọn kan ti wà, ó jẹ́ pé tí àwọn pèlè yìí ni wọ́n ti ń là kọjá tẹ̀sí solve problem wọn. Bẹ́ẹ̀ni. Tó ṣe wá tí ọ̀pọ̀ wá ṣe fìlì sí. So I just have to pray. Torí èmi lè máa àdúrà mi lè máa ní wait. Bọ̀ Ọlọ́run mọ orí ọkàn mi. And nígbà tí mo fi àtẹ̀jíṣẹ́ tí mo kọ́ sórí social media gbà yẹn, mo kọ́ láti inú mi because kò sẹ́ni tó tì mí láti ṣe. Ọlọ́run ẹ̀bùn pé kí wáyé kí mo ní pẹ̀lú mi ò ṣe mò ń ṣe òkun fi ìwé mi ṣe mi. Ẹ̀kí ọ̀sán torí àwọn olóró àti ẹgbẹ́ tí mo wá bá múlẹ̀ tó bá rí pẹ̀lú orúkọ ọ̀dọ̀ lórí ẹni àti ìrìn àbáyé. Ọ̀rẹ́ ìwé mo fi tọ́ ọ lọ dárúkọ pẹ̀lú rẹ̀ wọ́n sì fi owó lórí múlẹ̀. So màá kọ́ lo orúkọ ẹlòmíì ṣe torí mo bá ẹgbẹ́ tó wọ́n tẹ́ mi ṣe mo ní láti support. So sá ilé àtọ̀rọ̀ yóò lè dáwọ̀. Orúkọ Jésù. Gbogbo àwọn tẹ́tí ìdùnnú pàápàá àwọn tó jẹ́ pé wọ́n ti lose hope. Because mo fẹ́ ṣe normally mo fẹ́ kí ìjọba fún ẹni serious support. Kábàlẹ̀ tí wọ́n sọ pé ìjọba I need those people that have needs in government. But mo dúpẹ́ lọ́nà pé àwọn tí wọ́n sínú government tí wọ́n sínú ìjọba wọ́n rí ohun tẹ́ ẹ̀ ṣe they were giving that support. Wọ́n ń sin Ọlọ́run látara ní àtàrà tí ẹ̀rọ lọ́wọ́. Gbogbo wọn kẹ̀lẹ́ rí Ọlọ́run ò ní fi ìbànújẹ́ sọ̀rọ̀. So I am seriously mo feel pain táwọn èèyàn go through àti nǹkan wọn wọ́n tó pariwo síta àìsàn ìmọ̀ràn ẹ̀ pé ṣèbí ọ̀kan ló ti ń rìn táwọn èèyàn là kọjá ìpínlẹ̀ tí ń sọ̀rọ̀. Some of my colleagues are even with this person. How ló ṣe fẹ́? I just whatever I have, let me just go there. I need to go and support. I need to go and encourage this stuff. So mo ṣe àwọn ojú ọ̀la tí mo address yẹn mo ṣe àwọn pé nọ́mbà tí mo rí bẹ́ẹ̀. Agbala Gabriel, I will just have to get to this place. So Ọlọ́run á túbọ̀ máa dúró tì yẹn sá. Wow, ẹ wo bí actor Yomi Fabiyi ṣe appreciate Pastor Agbala Gabriel tó, which means wípé a lot of people are watching Pastor Gabriel pẹ̀lú àwọn iṣẹ́ ribiribi tí wọ́n ń ṣe. Àwa náà dẹ̀ lo opportunity yìí láti gbàdúrà wípé kọ́lọ́n túbọ̀ máa ran Pastor Agbala Gabriel lọ́wọ́ o. Gbogbo àwọn tó bá wá ń gbèrò wípé kí wọ́n ṣubú, àwọn nìyẹn. Ọlọ́run nìyẹn. Ẹ̀yin èèyàn ẹ máa bá wa jẹ́ opinion yín nípa fídíò yìí sí comment, and please don't forget to subscribe, like, share and follow us. Thanks for watching.